ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Mo tún kí wa kú àbọ̀ sí inú iṣẹ́ ìránṣẹ́ tí a pè ní oore ọ̀fẹ́ fún ojoojúmọ́. Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ ní ẹsẹẹsẹ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí. Mo sì gbàgbọ́ wípé a ti ń gbádùn Ọlọ́run nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí. Bí Ọlọ́run ó ti máa tẹ̀síwájú láì tún máa bá wa sọ̀rọ̀ ní ọjọ́ tòní. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel ní ojú ọ̀nà Àpáta ti ìlú Ìbàdàn. Ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí náà fìdí kalẹ̀ sí ojú ọ̀nà Àpáta ti ìlú Ìbàdàn. Orúkọ ilé-iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run sì ti ń lò láti máa bá wa pàdé nínú ètò yìí òun la pè ní Seed of Life Television. A tún lọ láti gbọ́ ọ̀rọ̀ Olúwa ní àkókò yìí. Orí ọ̀rọ̀ tí Ọlọ́run tí ó máa fi bá wa sọ̀rọ̀ òun náà ni rínrin ìrìn àjò pẹ̀lú àwọn àdàlú ènìyàn. Rínrin ìrìn àjò pẹ̀lú àwọn àdàlú ènìyàn. A ó sì máa kà láti inú ìwé Ẹ́kísódù orí 12. A ó ka ẹsẹ̀ 37 sí ẹsẹ̀ 38. A ó tún lọ sínú ìwé Númérì orí 11 ẹsẹ̀ 9. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa ń lọ sí inú ọ̀rọ̀ rẹ. A gbàdúrà wípé kó o fi òye ọ̀rọ̀ rẹ kó o fi yé wa. Kó o sì rin ọkàn wa lọ́wọ́ láti rí ohun tí ẹ fẹ́ kárí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ibi tí a ń kà náà ni inú ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 37 sí ẹsẹ̀ 38 tó kà báyìí wípé àwọn ènìyàn Ísírẹ́lì gbéra wọ́n rin ìrìn àjò láti Rámẹ́ṣẹ́ṣẹ́sì lọ sí Ṣútókù. Iye àwọn ènìyàn náà tó 600,000 ọkùnrin láìka obìnrin àti ọmọdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn ní ń bá wọn lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹrin ọ̀sìn àti agbo àgùntàn àti agbo màálù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé orí ọ̀rọ̀ wa náà ni rínrin ìrìn àjò pẹ̀lú àdàlú ènìyàn. Ọlọ́run ti fi ọwọ́ agbára ó ti fi mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n wà nínú ìrìn àjò wọn lọ sí ìlú Kénáánì ní ibi tí Ọlọ́run ti bá baba ńlá wọn tí a pè ní Ábúráhámù, Ísákì àti Jákọ́bù dá májẹ̀mú. Ṣùgbọ́n wọ́n ti rin ìrìn àjò yìí wọ́n wà ní ojú ọ̀nà ní ìgbà tí wọ́n ń jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Bíbélì sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n rí ojú rere àwọn ará Íjíbítì gbà, tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé àwọn ará Íjíbítì wọ́n dá àwọn ọmọ Ísírẹ́lì ní ọlá pẹ̀lú wúrà, fàdákà. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí kìí ṣe ara àwọn ará Ísírẹ́lì ló darapọ̀ mọ́ wọn nínú ìrìn àjò yìí. Àwọn wọ̀nyí la pè ní àdàlú ènìyàn. Àwọn wo ni à ń pè ní àdàlú ènìyàn? Àdàlú ènìyàn àwọn ni àwọn tí ò ní ìran kan náà pẹ̀lú wa. Àwọn ará Íjíbítì wọ́n jẹ́ aláìgbàgbọ́, wọ́n jẹ́ àwọn tí ò mọ Ọlọ́run, wọ́n jẹ́ kèfèrí, wọ́n jẹ́ àwọn tó gbàgbọ́ nínú ohun tí Ọlọ́run ṣẹ̀dá, wọn ò gbàgbọ́ nínú Ọlọ́run tó jẹ́ aṣẹ̀dá. Àwọn ìlú tó tún yí Íjíbítì ká, a tún rí àwọn tó darapọ̀ mọ́ àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì. Bíbélì ò fi ìdí rẹ̀ múlẹ̀ ìdí tí wọ́n fi darapọ̀ mọ́ wọn nínú ìrìn àjò náà. Ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé àwọn wọ̀nyí darapọ̀ mọ́ wọn nínú ìrìn àjò yìí láti sá àsálà fún ẹ̀mí wọn, nítorí pé wọn ò mọ ohun tó tún lè ṣẹlẹ̀ ní Íjíbítì. Wọ́n darapọ̀ mọ́ àwọn ará Ísírẹ́lì kì í ṣe wípé wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run èyí tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n gbàgbọ́, ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn tàbí láti wá jíjẹ tàbí mímu. Òun ni ìdí
tí mo ṣàkíyèsí wípé àwọn àdàlú ènìyàn wọ̀nyí ni wọ́n fi darapọ̀ mọ́ àwọn ará Ísírẹ́lì. A rí pé àwọn àdàlú ènìyàn, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé wọn ò gbàgbọ́ nínú Ọlọ́run Ísírẹ́lì, ṣùgbọ́n wọ́n jáde pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì nítorí ìbẹ̀rù ohun tó lè ṣẹlẹ̀ ní Íjíbítì ni wọ́n ṣe jáde. Kí n wá gbé wá sí ìrìn àjò àwa tá a pè ní Kìrìsìtẹ́nì, bá a ṣe rin ìrìn àjò ayé. Àwọn tí a pè ní àdàlú ènìyàn, àwọn ni àwọn tí ò ní ìran kan náà pẹ̀lú wa, àwọn tí ò mọ Ọlọ́run, àwọn tí ò gbàgbọ́ nínú orúkọ Olúwa, àwọn tí ò tí ì fi ayé wọn fún Kristi Jésù, ṣùgbọ́n tí wọ́n ń bá wa rin ìrìn àjò. Àwọn wọ̀nyí ni àdàlú ènìyàn. Mo wò wípé ipa wo ni àwọn àdàlú ènìyàn ló lè ní lórí ayé ènìyàn bí a bá ṣàkíyèsí wọn nínú ìrìn àjò ayé wa, tá a ti tètè gbé ìgbésẹ̀ láti yà wọ́n nípa kúrò nínú ìrìn àjò ayé wa. Ó ní àwọn ipa tí wọ́n lè kó nínú ìrìn àjò ayé wa. A rí i pé àwọn ọmọ Ísírẹ́lì ní ibi tí a kà yìí, ó jẹ́ ká mọ̀ nínú ìwé Númérì orí 11 ẹsẹ̀ 4. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn àjòjì tí wọ́n wà ní àárín àwọn ọmọ Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí í kùn pé kò sí ẹran, kò sí pé àwa kò rí ẹran jẹ bíi ti ìgbà tí a wà ní Íjíbítì. Àwọn ọmọ Ísírẹ́lì pàápàá sì bẹ̀rẹ̀ sí í kùn àìrẹ́ran jẹ. Wọ́n sì ń sọ wípé ó mà ṣe o, a kò rí ẹran jẹ. A rí i pé àwọn àdàlú ènìyàn tó bá àwọn ọmọ Ísírẹ́lì tó bá wọn rìn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í kùn. Eléyìí jẹ́ ìpalára èyí tí àwọn àdàlú ènìyàn tó lè ní lórí ìrìn àjò wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Bí àdàlú ènìyàn bá ń bá wa rin ìrìn àjò, wọ́n á máa ṣí ojú wa kúrò lára Ọlọ́run, wọ́n á máa fa ọkàn wa kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n á máa ṣí ojú wa, wọ́n á máa mú kí ìgbàgbọ́ wa kó yẹpẹrẹ nínú Ọlọ́run, nínú agbára Ọlọ́run, nítorí pé wọn ò ní ìfojúsùn èyí tí a ní, wọn ò ní ìfẹsẹ̀múlẹ̀ èyí tí a ní. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ẹ́. Orí ọ̀fẹ́ ọjọ́. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Àwọn ìpalára tí àdàlú ènìyàn tó tún lè ní nínú ìrìn àjò Kìrìsìtẹ́nì òun ni wípé wọ́n á máa fa ìrìn àjò ìṣerere sẹ́yìn. Nítorí wípé ní kété tí ènìyàn bá bẹ̀rẹ̀ sí, tí àdàlú ènìyàn tó bá bẹ̀rẹ̀ sí ní ipa lórí ìrìn àjò ènìyàn, ní kété tí wọ́n fa ọkàn wa kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run, a gbé ojú kúrò ní ara Ọlọ́run. Ní àkókò ìgbà yìí, Ọlọ́run náà fi wá sílẹ̀ nítorí tá a ti yẹpẹrẹ nínú ìgbàgbọ́ wa. Ìdí tí Ọlọ́run sì fi mú wá rin ìrìn àjò ẹ̀mí, òun náà ni láti ṣe wá pé ká bá fi lè bá jọba. Mo sọ wípé nǹkan kejì òun ni wípé wọ́n lè fa ìrìn àjò ìṣerere sẹ́yìn. Èyí tó fi yé wa wípé àwọn àdàlú ènìyàn, nítorí pé wọn ní ìran kan náà èyí tá a ní, wọ́n lè mú kí ìrìn àjò ìṣerere kó fà sẹ́yìn. Ohun mìíràn ni wípé wọ́n á máa fà á kí a sọ àfojúsùn wa ká sọ ọ́ nù. Àfojúsùn Kìrìsìtẹ́nì ọmọ Ọlọ́run òun náà ní pé kó bá Kristi Jésù jọba ní ìgbà tí Jésù bá yọ ní àwọsánmọ̀ láti wá kó àwọn tirẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tí ó bá gba àdàlú ènìyàn láàyè láti bá ọ rìnrìn àjò, wọ́n á máa mú wa láti ṣìṣe níwájú Ọlọ́run, wọ́n á máa mú wa láti tẹsẹ̀ bọ àwọn ẹ̀ṣẹ̀, bóyá ní ìkọ̀kọ̀ ni tàbí ní gbangba. Èyí tó fi ń yé wa wípé àwọn àdàlú ènìyàn wọ́n ní ipa èyí tí wọ́n ń kó nínú ìrìn àjò Kìrìsìtẹ́nì. Ní ìgbà tí ẹ bá wá ṣe àkíyèsí wípé àwọn àdàlú ènìyàn wọ́n wà nínú ìrìn àjò èyí tẹ́ ẹ rìn, kí ni àwọn ìgbésẹ̀ èyí tẹ́ ẹ lè gbé?
èyí ni yóò mú wa lọ sínú ìwé àìsáyà orí 52 ẹsẹ̀ ìkọkànlá tó kà báyìí wípé ẹ jáde kúrò níbẹ̀, ẹ má ṣe fọwọ́ kan ohun àìmọ́ kan, ẹ jáde kúrò láàrin rẹ̀ kí ẹ sì gbé ara yín mọ́, ẹ̀yin tí ń gbé ohun èlò Olúwa. Ìgbésẹ̀ àkọ́kọ́ èyí tó o nílò náà ni wípé o nílò láti ya ara rẹ nípá kúrò nínú àwọn àdàlú ènìyàn. Ní ìgbà tó ṣàkíyèsí wípé àwọn àdàlú ènìyàn ó ń bá orin ìrìn àjò ẹ̀mí ni, ìrìn àjò àyànmọ́ ni, o nílò láti ya ara rẹ kúrò nípá kúrò ní ọ̀dọ̀ wọn. A ó sì tún rí kà nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá, Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá tó kà báyìí wípé ẹ má ṣe di ara yín pọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́, nítorí ìrẹ́pọ̀ wo ló wà láàrin ìwà òdodo àti àìṣòdodo? Tàbí kí ni ó pa ìmọ́lẹ̀ àti òkùnkùn pọ̀? Báwo ni Kristi sì lè fi ohùn ṣọ̀kan pẹ̀lú èṣù? Kí ni ìbá ṣe pa onígbàgbọ́ àti aláìgbàgbọ́ pọ̀? Kí ni òrìṣà sì ń wá nínú ilé Ọlọ́run? Nítorí ilé Ọlọ́run alààyè ni àwa jẹ́, gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ. Now, èyí tí mo sọ náà ni wípé ní ìgbà tó bá ṣe tó wò ó tó sì rí àwọn àdàlú ènìyàn nínú ìrìn àjò rẹ, o nílò láti tẹ̀síwájú pẹ̀lú wọn, o nílò láti ya ara rẹ nípá, o nílò láti fà sẹ́yìn kúrò ní ọ̀dọ̀ wọn kó o sì fi ọkàn rẹ sí ọ̀dọ̀ Ọlọ́run. Mo gbàdúrà wípé bó o ti ń ṣe àwárí ara rẹ nínú ìrìn àjò àyànmọ́ àti nínú ìrìn àjò sí ìjọba ọ̀run, orí ọ̀fẹ́ èyí tó nílò láti ya ara rẹ nípá lórúkọ Jésù, Olúwa yóò fi fún ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, gẹ́gẹ́ bí o ti sọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, tá a kí àkòrí rẹ̀ ní ìrìn àjò pẹ̀lú àwọn àdàlú ènìyàn. Ó sì sọ fún wa wípé ká ya ara wa nípá. A béèrè fún ọgbọ́n Ọlọ́run àti orí ọ̀fẹ́ tá a fi ya ara wa nípá kúrò ní ọ̀dọ̀ àwọn àdàlú ènìyàn. Ní orúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Ọ̀rọ̀ èyí tẹ́ ti bá wa sọ lónìí, orí ọ̀fẹ́ tá a nílò láti gbé ìgbésẹ̀ lórúkọ Jésù, Olúwa jọ̀ọ́ fi fún wa. Olúwa, ògo ni fún orúkọ rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí ẹ ti ń tẹ̀síwájú láti máa bá wa pàdé ní orí ìkànnì yìí, bóyá ìwọ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ni, ohun tó o nílò náà ni pé kí o tẹ bọ́tìnì pupa èyí tó wà ní ìsàlẹ̀ amóhùnmáwòrán rẹ tàbí ẹ̀rọ ìléwọ́ rẹ kó o bá fi lè máa gbádùn wa sí. Nígbà náà nǹkan mìíràn tún ni wípé kó o tẹ̀ aago èyí tó wà ní ìsàlẹ̀ yẹn, òun ni yóò máa fún ọ ní ìrántí ní ìgbà tí a bá ti ń ju àwọn ètò yìí sí orí afẹ́fẹ́. Mo gbàdúrà wípé bó ṣe ń tẹ̀lé wa lọ nínú ìrìn àjò kíkẹ́ ẹ̀kọ́ dídàgbà nínú Ọlọ́run, agbára àti orí ọ̀fẹ́ èyí tó nílò láti dàgbà nínú Ọlọ́run alààyè yóò fi fún ọ. Ẹ ṣé.